الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، اللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إن شاء الله عز وجل. إليني الدرس العاشر. إذا لك التي نترى تيسير النحو. ترى تيسير النحو. الدرس العاشر. إذا لك أفاك أقول لك بني أنواع الفعل. أنواع الفعل. Types of فعل. Types of verb. àwọn oríṣi verb tí a ní nínú èdè Lárúbáwá. أفاني الفعل ثلاثة أنواع. الفعل ثلاثة أنواع. wọ́n ní verb ọ̀nà mẹ́ta iná ló pín sí. Verb ó pín sí ọ̀nà mẹ́ta. alákọ̀ọ́kọ́ ń bẹ ní maadin. Maadin. ẹlẹ́ẹ̀kejì mudari'un. ẹlẹ́ẹ̀kẹta amrun. sọ̀nà tí alfi'il tó pín sí náà ní eléyìí. wọ́n ní awwalan, alákọ̀ọ́kọ́ tí í ṣe maadin. الفعل الماضي. alákọ̀ọ́kọ́ الفعل الماضي هو ما دل على حدث مضى قبل الكلام قبل الكلام عنه. هو ما دل على حدث مضى قبل الكلام عنه. wọ́n ní tó ń tọ́ka sí ìṣẹ̀lẹ̀ kan ó ti ṣẹlẹ̀ rí kọjá síwájú ká tó máa sọ̀rọ̀ nípa rẹ̀. ìṣẹ̀lẹ̀ ó ti ṣẹlẹ̀ rí kọjá síwájú ká tó máa sọ̀rọ̀ nípa rẹ̀. léyìí ni alfi'lu almaadi. so ìyẹn past tense. tàbí pé ní past tense nínú èdè Gẹ̀ẹ́sì, ní èdè English. so àfáà ní amthilatun, examples, àwọn àpèjúwe fún alfi'lu almaadi. wọ́n ní qama. qama ó dìde. qama ó dìde. kataba ó kọ. nígbà ó ti kọ sẹ́yìn, ó ti dìde ká tó máa sọ̀rọ̀ nípa rẹ̀. ó ti kọ ká tó máa sọ̀rọ̀ nípa rẹ̀. darasa ó kẹ́kọ̀ọ́. ó ti kẹ́kọ̀ọ́ síwájú ká tó máa sọ̀rọ̀ nípa rẹ̀. so ká ní kó ti kọ ní ọ̀tọ̀ ní nǹkan tá a sọ. so lẹ́yìn náà istaghfara. istaghfara ó tọrọ àforíjì. najaha ó yege. najaha ó yege, ó pass. so àwọn eléyìí àpèjúwe ni wọ́n jẹ́ fún alfi'lu almaadi. àpèjúwe ni wọ́n jẹ́ fún alfi'lu almaadi. ìyẹn past tense. so lẹ́yìn náà afáàní thaniyan, ẹlẹ́kejì, alfi'lu almudari'u. الفعل المضارع. الفعل المضارع هو ما دل على حدث يقع مع الكلام عنه. wọ́n ní الفعل المضارع òun ni tó ń tọ́ka sí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lásìkò tá ń sọ̀rọ̀ nípa rẹ̀. ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lásìkò tá ń sọ̀rọ̀ nípa rẹ̀. eléyìí ni الفعل المضارع. amthilatun, àwọn àpèjúwe òun ni pé yaqumu ó ń dìde. yaktubu ó ń kọ. yadrusu ó ń kẹ́kọ̀ọ́. yastaghfiru ó ń tọrọ àforíjì. yanjahu ó ń yege, ó ń ṣàṣeyege. so alhaqiqa òun ni pé almudari' ó ń túmọ̀ sí ìtumọ̀ méjì náà lónìí. ìtumọ̀ méjì lónìí. ó ń túmọ̀ sí ń tàfà sọ yìí ni pé tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ nísìnyí. tí wọ́n sọ̀rọ̀ nípa tí wọ́n sọ̀rọ̀ nípa tí mò ń ṣe lọ́wọ́ nísìnyí wọ́n ní pé kí ni udarrisu. tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa mi sọ pé yudarrisu ń kẹ́kọ̀ọ́. so yadrusu yìí kákan change sí yudarrisu ń kẹ́kọ̀ọ́ àbí ó ń teach.
ó ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ó ń kọ́yàn lẹ́kọ̀ọ́ yudarrisu òun nìyẹn. So ìyẹn ń tẹ̀yàn ṣe lọ́wọ́ ṣùgbọ́n wáyé pé ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì rárá tí al-mudari' tó ń túmọ̀ sí òun ni kíni òun ni pé a sọ pé wa ma dalla ala hadathin yaqa'u ma'a al-kalami anhu aw ba'da al-kalami anhu. So òun ni ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ òun ni tó ń tọ́ka sí ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ lásìkò tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ tàbí èyí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà yóò ṣẹlẹ̀ létà yóò ṣẹlẹ̀ létà. So àpèjú rẹ̀ ń pẹ́ ká sọ pé yadrusu at-tullabu yadrusu at-tullabu al-ajurrumiyyata yadrusu at-tullabu al-ajurrumiyyata. So àwọn akẹ́kọ̀ọ́ wọ́n á kọ́ ajurrumiyya wọ́n á kọ́ ajurrumiyya látòsí torí pé iṣẹ́ ajurrumiyya là ń kọ́ nísìnyí taysiru nahwi là ń kọ́ tàbá sọ pé yadrusu at-tullabu taysira nahwi. So ó ń túmọ̀ sí kíni ó ń túmọ̀ sí hadathin yaqa'u ma'a al-kalami anhu ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ pẹ̀lú sísọ̀rọ̀ nípa rẹ̀ pẹ̀lú wà ń sọ̀rọ̀ nípa rẹ̀. So ṣùgbọ́n báyìí pa fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tí ó ṣẹlẹ̀ létà ni a sọ pé yadrusu at-tullabu al-ajurrumiyyata àwọn akẹ́kọ̀ọ́ wọn á padà kọ́ al-ajurrumiyya. So bí ó ṣe rí náà lélẹ̀. So al-mudari' ó máa ń tọ́ka sí tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́wọ́ àbí tá à ń ṣe lọ́wọ́ lásìkò tá à ń sọ̀rọ̀ ó sì máa ń túmọ̀ sí pé tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a sọ̀rọ̀ tán lẹ́yìn ìgbà tí a sọ̀rọ̀ tán tí ó ṣẹlẹ̀ létà. Ìtọ́jú ẹ̀ ló fi jẹ́ pé tàbá rí àwọn kankan pẹ̀lú al-mudari' yóò jẹ́ kó yíwa pé létà eléyìí ó ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tàbá sì rí àwọn kan pẹ̀lú rẹ̀ yóò jẹ́ ká mọ̀ pé nǹkan yìí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni kì í ṣe létà ni wọ́n ń sọ. Tàbá sọ pé yadrusu at-tullabu taysira an-nahwi al-ana àwọn akẹ́kọ̀ọ́ wọn ń kọ́ taysiru an-nahwi lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń kọ́ nísìnyí tí wọ́n kọ́ lọ́wọ́ nìyẹn. So eléyìí nísìnyí al-ana tá a ti fi ṣe kò ní jẹ́ kí mudari' kó máa túmọ̀ sí létà mọ́ future mọ́ kò ní jẹ́ kó máa túmọ̀ sí future mọ́. So present òun ni ó máa túmọ̀ sí ó jẹ́ present continuous tense tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. So bákan náà tabari sawfa yadrusu at-tullabu al-ajurrumiyyata tàbí sayadrusu at-tullabu al-ajurrumiyyata. So eléyìí ni sin àti sawfa yìí a rí pé naam ok àti kọ àwọn al-ajurrumiyya náà kọ. So sin tabari sin pẹ̀lú fi'il mudari' tàbí sawfa yóò jẹ́ kó máa yí wa pé létà nìkan yóò ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ni yóò ṣẹlẹ̀ sa yadrusu àti sawfa yadrusu. So bí ó ṣe rí nìyẹn ká máa fàágùn jù báyìí lọ inṣáàlá. ẹlẹ́kẹta thalithan alfi'lu al-amru ani huwa ma dalla ala talabi fi'lin yaqa'u ba'da al-kalam oni tó ń tọ́ka sí talabu fi'lin títọrọ ṣíṣe nǹkan gẹ́gẹ́ pé tí ó kàn ṣẹlẹ̀ lásán ṣùgbọ́n àtọrọ ṣíṣe ni á pààyàn láṣẹ pé ṣe nǹkan yìí ni yóò wá ṣẹlẹ̀ ba'da al-kalam lẹ́yìn ìgbà tá a bá sọ̀rọ̀ nínú ni ó tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a sọ̀rọ̀ yóò ṣẹlẹ̀ á rí pé ó yàtọ̀ sí mudari' nǹkan kan tó ṣẹlẹ̀ lẹ́yìn lásìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ tàbí lẹ́yìn ìgbà tá a sọ̀rọ̀ wọn tọrọ rẹ̀ wọn ṣe nǹkan kan àkàn fún wa ní ìròyìn nípa rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn nísìn amúrò ni wọ́n tọrọ pé kó ṣẹlẹ̀ ni á sì rí pé ń tán pa láṣẹ ìgbà tá a pàṣẹ tán ni ó tó ṣe tí a fi ń pa á láṣẹ ìṣe lásìkò tí à ń pàṣẹ lọ́wọ́ a pa láṣẹ báyìí dídé yóò dìde lẹ́ẹ̀kan náà lẹ́yìn tó bá gbọ́rọ̀ náà. So wọ́n ní amthilatun àwọn àpèjúwe tiẹ̀ ní qum dìde uktub máa kọ́ utrus kẹ́kọ̀ọ́ istaghfir tọrọ àforíjì injah yege. So bí yóò ṣe rí náà ní ilé wọ́n ní tawdihun àlàyé mímú nǹkan ayé ni
yékéyéké òní pé idha ta'ammalta kalimata qama wọ́n ní tó bá ronú sí gbólóhùn qama tó wà níbi àpèjúwe al-fi'l al-madi wajadtaha tadullu ala hadathin ó rí i pé ó ń tọ́ka sí ìṣẹ̀lẹ̀ kan wa huwa al-qiyam tí í ṣe dídìde walakinahu mada wa intaha ṣùgbọ́n ìdìde yẹn ó ti kọjá ó sì ti tán ó ti rí kọjá qabla an tukhbara bihi qabla an tukhbira bihi síwájú kó tó máa fún yàn nírò nípa rẹ̀ wa tatakallama anhu kó sì tó máa sọ̀rọ̀ nípa rẹ̀ so ìdìde yẹn ó ti ṣẹlẹ̀ síwájú kó tó kí yẹn tó máa sọ̀rọ̀ nípa rẹ̀ fahuwa fi'lun madin qabla al-kalami anhu so iṣẹ́ kan ni tó ti rí kọjá síwájú ká tó máa sọ̀rọ̀ nípa rẹ̀ so ibi tí fi'lun madin ti wá nìyẹn ẹni pé fi'lu kan ìṣẹ̀lẹ̀ kan iṣẹ́ kan tó pé kí ó ti rí kọjá síwájú ká tó máa sọ̀rọ̀ nípa rẹ̀ bí al-madi bó ṣe rí náà nìyẹn. wa idha ta'ammalta kalimata yaqumu tó bá ronú sí gbólóhùn yaqumu yẹn náà tó bá wòye sóhun náà wajadtaha tadullu ala nafsi al-hadath ó rí i pé ìṣẹ̀lẹ̀ kan náà tí alákọ̀ọ́kọ́ tó ń tọ́ka sí òun náà lòun náà ń tọ́ka sí wa huwa al-qiyam tí í ṣe dídìde ìṣẹ̀lẹ̀ ìdìde yẹn náà ni méjèèjì jọ ń tọ́ka sí walakinahu yaqa'u wa yahduthu wa anta tatakallam tó ṣùgbọ́n ìdìde tó wà níbi ṣùgbọ́n ìdìde ilé tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ tó sì wà níbi níbi yaqumu yẹn ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò tí kìíní lásìkò tí òun sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́wọ́ ni òun ṣẹlẹ̀ lásìkò tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́wọ́ wọ́n ní fahuwa fi'lun mudari'un fahuwa fi'lun mudari'un so fi'lun mudari'un náà lòun yudari'ul kalama anhu ó ń ṣe déédéé ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀ ó ń ṣe déédéé bá a ṣe ń sọ̀rọ̀ nípa rẹ̀ ẹni pé bá a ṣe ń sọ̀rọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ń ṣẹlẹ̀ kò tà sí ara wọn so yatakallamu ó ń sọ̀rọ̀ so à ń sọ̀rọ̀ nípa èèyàn pé ó ń sọ̀rọ̀ yóò já sí kò tó ń tọ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ lórí ìtumọ̀ ẹ̀yọ̀kan náà ìtumọ̀ méjèèjì ta sọ pé al-mudari' tó ní bí ó ṣe rí nìyẹn afáàní wa idha ta'ammalta kalimata qum tó bá ronú sí kálímà gbólóhùn qum yẹn náà wa idha wajadtaha tadullu ala nafsi al-hadath a rí i pé ìṣẹ̀lẹ̀ kan náà ló ń ṣẹlẹ̀ ló ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó náà ní ìdìde náà ní dìde ó dìde yóò dìde so ìdìde yìí náà ní mẹ́tẹ̀ẹ̀ta ń sọ̀rọ̀ nípa rẹ̀ walakinahu yaqa'u ba'da an tatlubahu ṣùgbọ́n eléyìí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó bá tọrọ rẹ̀ wa ta'muru bihi tó sì pàṣẹ pé kó ṣẹlẹ̀ wa huwa fi'lu amrin so fi'lu amrin náà fi'lu amrin náà ni so wọ́n fi ń pa wá láṣẹ wọ́n pààyàn láṣẹ kó ṣe nǹkan bí ó ṣe rí náà ilé afáàní wa mulakhasu hadha fil abiyati al-atiya samri ń ta sọ lọ yìí ìdánilẹ́kọ̀ọ́ yìí ó wà nínú àwọn ẹsẹ̀ orin tí ó ń bọ̀ yìí afáàní al-fi'lu madin amru mudari'un fa'tabiru فالماضي من أفعال ما في الزمان الخالي والآن قل مضارع والأمر طلب السامع يقام قم يقوم وصام صم يصوم يعني الفعل ماض أمر ففعل أكمسي أريش متى ماض أتي أمر مضارع فاعتبر أتي مضارع وشكني ويسيو شلاكايو رنسنكايو مقبابيو فالماضي من أفعالي إليه توجه ماضي هنا وأفعال هنا فعل ما يتعي إليه توجه ماضي نبه ما في الزمان الخالي وليه توشيلي لاسكو تتريكو جا وننتي انتقى سينكا توشيلي لاسكو تتريكو جا والآن قل مضارع so مضارع انتو ìtumọ̀ tí ẹ̀ sọ pé ìtumọ̀ rẹ̀ ní kíni tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí
والآن مضارع يعني تنشر لولو. والأمر طلب السامع. الأمر انت يعني كما طرو لدى انتم بو بشين كباي. كقام قم يقوم يبي. قام قم أتي يقوم. وصام صم يصوم أتي. صام صم يصوم. قام وديدي. قم ديدي يقوم أنديدي. صام gbààwẹ̀. صم gbààwẹ̀. يصوم gbààwẹ̀. يصوم gbààwẹ̀. سلينا فاني الأمثلة هو exercises. السؤال الأول برلاك هات المضارع والأمر من الأفعال الآتية. هو مضارع أتي أمر إنما هو مضارع أتي أمر هو أفعال تنبيوة يعني كي ماضي نبوه. هو مضارع قرأ كتب صلى صام نصح حضر حفظ. أمر مضارع أتي أمر كيجي هات الفعل الماضي. هات الفعل الماضية من كل فعل مما يأتي. مو فعل ماضي وان وقو فعل تنبي. مو ماضي هو أفعال تنبي مو ماضي يسافر. أشكر. اذكر. يستغفر. اسمع. يستطيع. لك دعوني ضع خطا تحت الفعل الماضي. فإن لو يكا underline pẹ̀lú one line sábẹ́ الفعل الماضي. وخطين تحت الفعل المضارع. وفا إلى méjì sábẹ́ الفعل المضارع underline rẹ̀ lẹ́ẹ̀mejì pẹ̀lú ìlà méjì. وثلاثة خطوط تحت الفعل الأمر. وفا إلى mẹ́ta sábẹ́ فعل الأمر فيما يأتي nínú كتنبين. أمر الله عز وجل الناس أن يعبدوه وأرسل إليهم الرسل ليبينوا لهم شرع الله عز وجل. فبلغ كل رسول إلى قومه أمر الله لهم اعبدوا الله ما لكم من إله غيره. فمن الناس من أجاب الرسل ووحد الله عز وجل ويدخله الله الجنة. ومنهم من كذب الرسل فهؤلاء يقال لهم ادخلوا أبواب جهنم نسأل الله الجنة ونعوذ به من النار. فاني أمر الله عز وجل الناس أن يعبدوه. الله طلع رجع وقوى لا شكوكم وجسفا. وأرسل إليهم الرسل وعنا وجيشسوا ليبينوا لهم شرع الله لا تشالي شريع الله فوا الله عز وجل. فبلغ كل رسول إلى قومه أمر الله لهم. So gbogbo òjíṣẹ́ pátá wọ́n wá jíṣẹ́ Allahu fáwọn ìjọ wọn. Iṣẹ́ tí Allahu fi rán wọn sí wọn wọ́n jẹ́ fún wọn. Kì í pé iṣẹ́ náà ni pé kí ni u'budullah ẹ máa jọ́sìn fún Allah. Ma lakum min ilahin ghayruh ẹ ní olùjọ́sìn fún kan tó tọ́ láti máa jọ́sìn fún tó tayọ Allahu azza wa jal. Famina nnasi man ajaba ar-rusul. Ó ń bẹ́ẹ̀ náà àwọn èèyàn tó dáhùn òjíṣẹ́ yìí lóhùn wa wahhada Allah sì ṣe Allahu láṣọ. ووحد الله عز وجل وشاء الله تبارك وشلا سونجسف لونك. فيدخله الله الجنة. صلى الله في رين يوفي سنة الجنة يوم والجنة. ومنهم من كذب الرسل. قسم بأنه أنتم تبعون جيشانيرا. فهؤلاء يقال لهم أولي وما صفوا كوي ودخلوا أبواب جهنم أو نونا جهنم أو نونا جهنم pé jahannama lẹ́yìn ó wọ́n tí afá nas'alullah aljannata àbí Allahun kò fi wá sí aljanna wa na'udhu bihi minan nar a sì wá ìṣọ́ pẹ̀lú rẹ̀ kúrò níbi iná. A wá ìṣọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala kúrò níbi iná.
إليك يعني السؤال الرابع يبير إليك يعني اكتب سورة الأعلى من حفظك. So, call سورة الأعلى from your memory. Latino, Latino أكباريه. Latino كتوها. واستخرج منها كل فعل. وهم فعل طبعا به يجري وبين نوعه. وشرعي type فعلنا. شرعي type فعلنا. So, eléyìí ni àrípa ti ṣàlàyé síwájú bá ṣe máa ń ṣe bùkátà sí káyẹ̀ṣẹ̀ kọ gbogbo suratul A'la akan nọ́mbà rẹ̀ sabbih isma rabbikal a'la sabbih isma rabbikal a'la. So tàbí káyà tébù káyà tébù eléyìí ti bùkátà sí tébù báyìí awakọ̀ madin mudari'un amrun akọ̀ sókè rẹ̀ awa wá sí first line inú tébù yẹn akọ̀ one eléyìí tó bá jẹ́ madin níbẹ̀ sabbih isma rabbikal a'la sabbih tó bá yẹ kí madin akọ̀ sábẹ́ madin tó bá yẹ kí fi'l mẹ́wàá ń bẹ̀ ṣé mudari' ni akọ̀ wọn sí mudari'. So tí o bá sí akọ̀ number two abọ́ ìsàlẹ̀ two alladhi khalaqa fasawwa. So khalaqa fi'l ni irú fi'l wo fi'l mudari' ni akọ̀ tó bá yẹ kí mudari' ni akọ̀ sí abẹ́ mudari' ní line two. والذي قدر فهدى. So báṣe àmà kọ́ lọ nìyẹn tí ó fi di ìparí rẹ̀. So bí o ṣe rí náà ní ilé. Wallahu ta'ala a'la wa a'lam. Ilé ní ìparí ad-darsu العاشر. كان لك إليك ولتنو دروس لتنو تيسير النحو. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.